ìkànnì wa o ajíṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọlá tí gbénu ọlá sọlá, ọba tó ní pẹpẹ ọ̀rọ̀ lọ́dọ̀, ọba tó ní sánmọ̀ àti ilẹ̀ méjèèje, ọlá rẹ̀ gbọngbọ́n, kábíyèsí rẹ̀. Ẹ̀yin ará ilé ẹ kú ilé, mo tún kí yín káàbọ̀ sí orí ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ online radio and TV, bákan náà sí orí ètò yín ètò àti àmọ̀ sí mọ̀yẹ̀tọ́ ọ̀rọ̀ lábẹ́ òfin títí dédé sí àsìkò yìí fún títí èní. Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ni orúkọ mi ń jẹ́. Ètò tí ẹ ń gbọ́ yìí ó ń dé sí ti gbọ́ yín láti iléeṣẹ́ Ajíṣe bí Ọ̀yọ́ online radio and TV pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àgbékalẹ̀ kan tí a mọ̀ sí Abdullahi Legal Academy. Abdullahi Legal Academy ó jẹ́ àgbékalẹ̀ kan eléyìí tó ṣe kò kárí bí a ṣe fún ìmọ̀ òfin ká pàápàá jùlọ àwọn ẹ̀tọ́ tí ó ń kálukú ní lábẹ́ òfin yìí, àti wípé Abdullahi Legal Academy bákan náà ó tún ń ṣe àgbékalẹ̀ nǹkan tí a mọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ òfin law tutorials for law students jákèjádò àwọn ẹ̀ka ẹ̀kọ́ òfin faculties of law jákèjádò orí Nàìjíríà. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a ti ń ṣe tí a sì mọ̀ sí láti jẹ́ kí àwọn àfojúsùn wa méjèèjì kó wá sí ìmúṣẹ. Ọ̀kan nínú àwọn tí à ń ṣe ó ní ètò ìta à ń ṣe lọ́wọ́ yìí eléyìí tí a mọ̀ sí radio legal awareness program, ibi tí a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀tọ́ tí kò wá lábẹ́ òfin orílẹ̀ Nàìjíríà àti bí oníkálukú ṣe lè jẹ àǹfààní àwọn ẹ̀tọ́ yìí àti bí oníkálukú ṣe lè mọ bí yóò ṣe lo àwọn ẹ̀tọ́ yìí tí kò fi ní jẹ́ wàhálà fún, tí kò sì ní tẹ ẹ̀tọ́ ẹlòmíì ní ojúmọ́lẹ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ní atukọ̀ tí ó ń ṣe atọ́kùn ètò yìí. Mo tọrọ gáfárà lọ́wọ́ ẹ̀yin ará lé pé lè wá sí orí ètò ní àyín ní nǹkan bí ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn. Kí ló fà á ni wípé
ọ̀sẹ̀ kan àbí bíi méjì sẹ́yìn. Kí ló fà á ni wípé ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí tí mò ń sọ lọ, mo ní pé ẹ̀yin aráalé ẹ má bínú pé n lè wá sí orí ètò ní àyín ní nǹkan bí ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn. Kí ló fà á ni pé ṣe mọ̀ pé akẹ́kọ̀ọ́ ni èmi náà, a sì ṣẹ̀ṣẹ̀ wọlé láti holiday ní ilé ẹ̀kọ́ wa ni. Kó tó wá di pé a mọ̀ sí àwọn ètò yìí, a ní láti kọ́kọ́ ṣe ibi gangan fúnra mi, láti kọ́kọ́ ṣe àwọn nǹkan kan náà eléyìí tí yóò mọ̀ jẹ́ àǹfààní fún èmi náà nípa ẹ̀kọ́ títọ̀rọ̀ ti tèmi náà. Tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ kíkọ́ ní yunifásítì pàápàá jùlọ ní ẹ̀ka ẹ̀kọ́ òfin, ó jẹ́ nǹkan tí ó wáyà mí tí ó sì kẹnu gan, tó ṣe yí pé tí mo bá ń ṣe research fún títí ètò, màá tún ṣe research fún títí yàrá akẹ́kọ̀ọ́ àti bébí náà ó ṣe kẹ́kọ̀ọ́ yege nínú ẹ̀kọ́ tọ̀rọ̀ tèmi náà. Àwọn nǹkan yìí ni mò ń ṣe láàrin àwọn ọ̀sẹ̀ méjèèjì tí ó kọ dí mi láti lè wá sí orí ètò. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo púpọ̀ nínú àwọn tí mo fẹ́ sọ hàn yìí, iṣẹ́ ìwádìí tí mo ti ṣe tó ti rẹ́dì tipẹ́tipẹ́ ni, ṣùgbọ́n ṣe mọ̀ èyí tí mò ń kọ́ ní yàrá akẹ́kọ̀ọ́, dandan ni mo gbọ́dọ̀ mọ bí n ṣe ṣe pẹ̀lú ẹ̀. ló jẹ́ kí ẹ má ní àǹfààní ní àti rí mi. Àkòrí tí a fi ń bára wa sọ̀rọ̀ láti oṣù kan oṣù méjì sẹ́yìn, ó ní a mọ̀ sí right to life and what you must know. Ilé ìta rẹ̀ tú sí èdè Yorùbá wípé ẹ̀tọ́ tí a ní láti gbé ayé àti àwọn nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ nípa àwọn ẹ̀tọ́ tí a ní láti gbé ayé yìí. Lábẹ́ bẹ́ẹ̀ láti ṣàlàyé nípa ẹ̀tọ́ láti gba ayé gangan fún ara rẹ̀. Àwọn ìgbà wo ló ṣe pé tí èèyàn bá ṣe nǹkan fún èèyàn tí ó ṣe pé nǹkan nì kódà tó bá ṣàkóbá fún ẹ̀mí onítọ̀hún, ẹni tó ṣe nǹkan àkóbá fún ẹ̀mí onítọ̀hún à ní ṣe nǹkan kan fún. Àwọn ìgbà wo ló ṣe yí pé èèyàn gan fún ara rẹ̀ ǹjẹ́ a lẹ́tọ̀ọ́ torí pé a ní right to life, ìjẹ́ láti wà láyé àti láti wà láàyè, ṣé a ní right to die, ṣé a ní ẹ̀tọ́ láti pa ara wa. A ti ṣàlàyé lórí àwọn ìbéèrè yìí sẹ́yìn. Àwọn táwa ń ṣàlàyé lọ́wọ́ ó ní àwọn ẹ̀sùn wo ló ṣe kó jẹ́ pé kéèyàn bá ṣe lórílẹ̀ Nàìjíríà ìdájọ́ ikú ni wọ́n ṣe fún onítọ̀hún. Àwọn tá à ń ṣàlàyé lọ láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta mẹ́rin márùn sẹ́yìn lélẹ́yìí, tí mi bá gbàgbé eléyìí ni ó jẹ́ bóyá bí ẹ́písòdù ẹlẹ́ẹ̀kẹfà àbí ẹlẹ́ẹ̀keje tí yóò mọ ṣe àfikún àwọn ẹ̀sùn àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé béèyàn bá fi lè dá ọ̀ràn ìkan nínú wọn lórílẹ̀ Nàìjíríà ìdájọ́ ikú ni wọ́n ṣe fún onítọ̀hún. A ti ṣàlàyé nípa tí a mọ̀ sí treachery, kéèyàn dalẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí orí ètò yìí. A ti ṣàlàyé nípa treason létò túmọ̀ sí pé kéèyàn máa dúnkùkù mọ́ ìjọba wípé ìjọba yá ṣe báyìí fún wa, tó bá ṣe báyìí nǹkan láṣẹ fún ọ ní ọ̀nà tí kò bá gbá òfin mu. A ti ṣàlàyé lórí ètò yìí. A ṣàlàyé nípa armed robbery lórí ètò yìí pé béèyàn bá fi lè jẹ̀bi armed robbery kódà kó jẹ́ pé ìgò lásán ló ń tì í lò láti fi lọ́ọ́ ṣe ẹ̀sùn armed robbery yìí, ìdájọ́ ikú ni wọ́n ṣe fún tọ̀hún. Nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa armed robbery a ní sọ̀rọ̀ nípa nǹkan tó ń tì í jí gbé mọ́, kí ni tó ń tì í lò láti fi lè dá ìpayà sílẹ̀ lọ́kàn ẹni tí ó fẹ́ jí nǹkan rẹ̀ gbé. In tí ó kù tí a mọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àkókò yìí ni. A ti sọ̀rọ̀ lórí ètò yìí bákan náà nípa nǹkan tí a mọ̀ sí mọ́dà, ẹ̀sùn ìpànìyàn, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ẹni tí ó bá pààyàn kí ni kí wọ́n ṣe fún ọ̀hún náà, kí wọ́n pa. Òfin náà sì gbé ilé náà kalẹ̀. Púpọ̀ nínú àwọn eléyìí láti ṣàlàyé ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá, ṣùgbọ́n lẹ́ni pẹ̀lú ògo Ọlọ́run a tún ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí lórí àwọn ẹ̀sùn míì eléyìí tó ṣe wípé bí èèyàn bá dáná wọn lórí Nàìjíríà ìdájọ́ ikú ni wọ́n ṣe fún tọ̀hún. Mo ṣàlàyé níjó nígbà tí mo fẹ́ wọnú ètò yìí wípé àwọn ẹ̀sùn tá à ń sọ yìí wọ́n pín sí ẹ̀ka aláwọn kan tó ṣe pé gbogbo ìlú wà lórí Nàìjíríà ló ṣe pé bí èèyàn bá dá ọ̀nà yìí níbẹ̀ àbí kí èèyàn bá dá ọ̀kan nínú àwọn ọ̀nà yìí níbẹ̀ nínú àwọn ìlú yìí lórí Nàìjíríà, tí èèyàn bá dá ọ̀ràn kan nínú àwọn ọ̀nà yìí níbẹ̀ ló ṣe yí pé ìdájọ́ ikú ni wọ́n ṣe fún yàn, bóyá nílẹ̀ Haúsá ni àbílẹ̀ Yorùbá ni àbílẹ̀ Ìgbò ni o, bí èèyàn bá fi lè dá ìdájọ́ ikú wọ́n ṣe fún yàn. Gbogbo àwọn èyí tí mo kà sẹ́yìn ni àwọn márààrún tí mo ti kà sẹ́yìn ni abẹ́ ilé yìí ni wọ́n kójọ sí. Tàbá sì wò ó láwọn kan bẹ̀ tó ṣe pé èèyàn ní kọ́kọ́ nílò láti ọkọ̀ gba ẹ̀mí èèyàn kan náà kó tó di pé wọ́n wàá fi ìdájọ́ ikú wọ́n jẹ́ ń pa lóhun tí ì lórí. Àwọn kan sì wà wọn jẹ́ pé kò nílò kéèyàn ti ẹ̀ gba ẹ̀mí èèyàn rárá, bíi treason, bíi treachery, bíi robbery. Kò ṣe dìgbà téèyàn bá pààyàn ní robbery kó tó di pé wọ́n dájọ́ ikú fún tọ̀hún. Téèyàn bá fi lè dá ẹ̀ṣẹ̀ robbery tí wọ́n sì rí i pé ó jẹ̀bi ẹ̀sùn ọ̀daràn tá a mọ̀ sí robbery, ìdájọ́ ikú ni wọ́n ṣe fún tọ̀hún. Eléyìí báyìí eléyìí tó wá kù tá a fẹ́ ṣàlàyé nípa rẹ̀ yìí ló ṣe pé kìí ṣe gbogbo orílẹ̀ Nàìjíríà ni òfin yìí ti ṣiṣẹ́, ó kàn ṣiṣẹ́ láwọn stéètì kan àwọn ìpínlẹ̀ kan lórí Nàìjíríà ni. Ara rẹ̀ ni ẹ̀sùn tí a mọ̀ sí kidnapping láwọn ìlú kan lórí Nàìjíríà, àbí kí n pé láwọn ìpínlẹ̀ kan
lórí Nàìjíríà bí èèyàn bá dá ọ̀ràn tí a mọ̀ sí kidnapping ìdájọ́ ikú wọn sì fún tọ̀hún. Ó tún wá pẹ́ ó tún pẹ́ka tá bá wo àwọn ìlú kan bíi Ebonyi state bíi Imo state bí èèyàn bá dá ọ̀ràn kidnapping níbẹ̀ simpliciter ìdájọ́ ikú wọn sì fún tọ̀hún. Ó láwọn ìlú míì bí Ọ̀yọ́ state tó ṣe pé béèyàn bá dá ọ̀ràn kidnapping téèyàn bá jí èèyàn gbé téèyàn dá ọ̀ràn ìjínigbé kidnapping ni a mọ̀ sí ìjínigbé kéèyàn jí èèyàn kan gbé kó lọ fi pamọ́ sínú àhámọ́ against which kó tako ẹ̀tọ́ tó ń tì ní látara yí pé ó ń lo àwọn ohun ìjà olóró àbí nǹkan kan láti lè fi dúkòkò mú tì í pé tí o bá gbà fún mi kí n gbé ọ lọ nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí ọ àbí kí wọ́n mọ dúkòkò mú tì í pé bóyá wọ́n pa ni o àbí wọ́n ṣe aburú fún àbí wọ́n ṣe ní ṣùtà kí wọ́n wá ti irú ẹni bẹ́ẹ̀ mọ́ bí kan sì mọ́jọ kọ́ jáde ní tí a mọ̀ sí ẹ̀sùn ìjínigbé lélẹ́yìí tá lè pè ní kidnapping ní èdè Yorùbá èdè Gẹ̀ẹ́sì. Níta wọ́n sọ̀rọ̀ nípa kidnapping yìí ó ní pé láwọn ìlú míì bí wọ́n ṣe dárúkọ wọn bíi Imo state ní o Ebonyi state ní o Ọ̀yọ́ state ní o àtàwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti Lagos state ní o àwọn ìlú kan ń bẹ́nu àwọn ìlú tó ṣe yí pé kidnapping simpliciter tí wọ́n bá fi lè mú yàn yí pé ó dá ọ̀ràn tí a mọ̀ sí kidnapping o ikú ni sòsé. Àwọn ìlú kan wá ń bẹ́nu tó ṣe yí pé nítòótọ́ ó lè dáná kidnapping o ṣùgbọ́n ó nígbà tí ó ṣeé ṣe kí wọ́n dájọ́ ikú fún tọ̀hún. Tá bá ń sọ̀rọ̀ nípa Lagos state fún bí àpẹẹrẹ béèyàn bá fi lè dá ọ̀ràn kidnapping ìwà ìjínigbé ní Lagos state ní ìlú Èkó tí ó ń tì í bá bọ́ sọ́wọ́ àwọn agbófinró tí wọ́n sì fi òfin gbé tí wọ́n gbé lọ sílé ẹjọ́ tó bá ṣe pé èèyàn kan kú sínú àhámọ́ rẹ̀ ìdájọ́ ikú wọn sì fún tọ̀hún. Ṣùgbọ́n tó bá ṣe pé èèyàn kan ò kú sínú àhámọ́ rẹ̀ ẹ̀wọ̀n ni yóò lọ àbí yes ẹ̀wọ̀n ni irú ẹni bí ó lọ. Àwọn ìlú kan wà báwọn bí Èkó àwọn ìlú kan sì bẹ̀rẹ̀ pé tí wọ́n bá fi lè mú yàn pé ó dá ọ̀ràn kidnapping ìwà ìjínigbé ó dá ọ̀ràn wọ́n sì ti rí i pé lóòótọ́ ló dá ọ̀ràn yìí o wọ́n ní pé ká ṣe kí ni o kán lọ lè gba ẹ̀mí onítọ̀hún ni. Àwọn ìlú kan wà báyìí ní orílẹ̀ Nàìjíríà èyí lábẹ́ ẹ̀sùn kidnapping àti àwọn ẹ̀sùn tó ṣe pé ó lè ṣeéṣe kí wọ́n fi àtàrà rẹ̀ dá ẹjọ́ ikú fún yàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀sùn míì tó ṣeéṣe kó jẹ́ pé wọ́n fi ìdájọ́ ikú lọ́lẹ̀ fún tọ̀hún tí èèyàn bá ṣẹ̀ lórí Nàìjíríà ní ẹ̀sùn tí a lè mọ̀ ní sodomy àbí ká pè ní homosexuality. Sodomy homosexuality òun ni kí ọkùnrin kó máa bá ọkùnrin lò pọ̀ kí obìnrin kó máa bá obìnrin lò pọ̀ lesbianism gay àtàwọn tó tún fara pẹ́ àwọn ìbò tí wọ́n ń lò fún. béèyàn bá dán irú ẹ̀sùn yìí béèyàn bá dán wò láwọn ibìkan lórí Nàìjíríà ìdájọ́ ikú wọn sì fún tọ̀hún. Àwọn ibìkan sì mi tó yẹ pé téèyàn bá dán wò ẹ̀wọ̀n lásán ni wọ́n ní kóró tán ní kóró nítọ̀ wọn lọ. Ṣùgbọ́n eléyìí ò fi kò lè jẹ́ ká jánu kúrò ńbẹ̀ wípé sodomy o homosexuality o ní orílẹ̀ Nàìjíríà tá a jọ wà yìí o àwọn ibìkan bẹ tó ṣe pé kí ni o béèyàn bá ṣẹ̀ wọ́n ìdájọ́ ikú wọn sì fún tọ̀hún. Lára àwọn ẹ̀sùn tó ṣe yí pé béèyàn bá ṣẹ̀ ìdájọ́ ikú ni wọ́n sì fún tọ̀hún nù. Omi tó kún ni pé tí èèyàn bá dá ọ̀nà kan tí a mọ̀ sí blasphemy ó jẹ́ nǹkan tí ó gbalégbako pàápàá jùlọ láwùjọ wa ní àwọn nǹkan bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn láwọn ìlú kan tó ṣe yí pé wọ́n á mú èèyàn kan yí pé ó blaspheme ẹ̀sìn kan àbí òjíṣẹ́ kan nínú ẹ̀sìn kan tí wọ́n sì tí wọ́n pè ní ìdájọ́ ọkú fún tọ̀hún. Ó pẹ̀ka àkọ́kọ́ ẹ̀ka tó pẹ́ ní yí pé blasphemy láwọn ìlú kan ní tí òrùjú ni yí pé lórí Nàìjíríà láwọn ìlú kan béèyàn bá sọ̀rọ̀ òdì sí àwọn ẹ̀sìn kan láwọn ìlú kan lórí Nàìjíríà yìí ìdájọ́ ọkú ni wọ́n ṣe fún tọ̀hún. Àwọn ìlú bíi Kano bíi Sokoto àti àwọn ìlú míì tó ṣe yí pé wọ́n ń lo nǹkan tí a mọ̀ sí Sharia compliance àbí ká sọ pé wọ́n ń lo àwọn ìlú kan tá a mọ̀ pé Sharia penal code yìí òun ló establish àwọn ẹ̀sùn yìí. Kí ló wà ńbẹ̀ ni pé tí èèyàn bá wá rí i pé ẹnìkan ti dá ọ̀ràn blasphemy ṣé wọ́n ló wà mountain ló lọ pa kò rí bẹ́ẹ̀. Kí ló dé tí òjò rí bẹ́ẹ̀ ni pé irú ọ̀rọ̀ yìí ó ṣẹlẹ̀ ní 2001 or so eléyìí tó ṣe yí pé ilé ẹjọ́ gíga orílẹ̀ Nàìjíríà Supreme Court wọ́n padà wá fi ìdájọ́ lélẹ̀ lórí rẹ̀ ní ọdún 2007 or so or 2008 nínú ìgbẹ́jọ́ kan tí a mọ̀ sí Danshala versus State. Kí ló ṣẹlẹ̀ níbẹ̀ ni pé wọ́n mú yàn kan ipe ó blaspheme òjíṣẹ́
Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ìlú kan nínú àwọn ìlú ilẹ̀ Haúsá lẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ̀ náà wọ́n sì mú wọ́n sì dù normally gẹ́gẹ́ bí òfin tí wọ́n ń lò lọ́dọ̀ tí wọ́n ní pé bí èèyàn bá dá ọ̀nà yìí ìdájọ́ kú náà wọ́n ṣe fún un ṣùgbọ́n òfin yìí ó fààyè gbà yàn láti ṣèdájọ́ lọ́wọ́ ara rẹ̀ bí èèyàn bá dá ọ̀nà blasphemy níbikíbi tí wọ́n ti ń lo òfin yìí lórílẹ̀ Nàìjíríà wọ́n fà lágbófinró lọ́wọ́ ni irú ẹ̀ ló ṣẹlẹ̀ nínú kéèsì ẹnìkan tí a mọ̀ sí Jabir nínú láì ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí tí wọ́n dájọ́ ikú fún àti olórin kan ní Kánò náà tí wọ́n dájọ́ ikú fún ní ilé ẹjọ́ ṣẹ̀ríà ọ̀nà tí wọ́n fẹ́ ká gbé gbà lélẹ́yìí kìí ṣe yí pé ẹ wá lọ sílé wọn ẹ wá lọ mọ́ ṣe lẹ́kọ̀ọ́ mọ́ àbẹ́rẹ́ dáná sun lé wọn àbí ẹ mú tí ẹ pa jungle justice lélẹ́yìí ó sì tako ẹ̀tọ́ títí ẹ̀ gangan fúnra rẹ̀ ó tako òfin torí pé ẹnikẹ́ni tí ẹ bá ti fi ẹ̀sùn kàn ẹ gbọ́dọ̀ mú wá sílé ẹjọ́ láti ṣe kíni o láti wá jẹ́jọ́ ní ti section 36 ìwé òfin orí Nàìjíríà tó sọ ìlélẹ́yìí lẹ́yìn tó mẹ́ta yìí bákan náà a sì rí ẹnìkan ní nílẹ̀ Yorùbá lọ́dọ̀ wa wọ́n mú nìbàdàn wọ́n sì lọ sí ẹjọ́ rẹ̀ ní Ìlọrin kí wọ́n sọ pé òun náà sì ní pé ó bu ẹnu àtẹ́ lu ẹ̀sìn kan látara yìí pé ó mú ìwé ẹ̀sìn wọn ó dáná sun ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ọjọ́ mi ni kí ni tí a fẹ́ fàyọ ní àárín yìí ni pé àwọn ìlú kan bẹ lórí Nàìjíríà tó ṣe pé bí èèyàn bá fi lè dá ọ̀ràn blasphemy níbẹ̀ ìdájọ́ kú ni wọ́n sì fún onítọ̀hún eléyìí ò ní wípé kí a sọ wípé kò ń ṣe ọ̀ràn nítorí pé ọ̀ràn láwọn ìlú kan nítorí pé kò ń ṣe ọ̀ràn ní àwọn ìlú kan kò túmọ̀ sí pé kì í ṣe ọ̀ràn ní àwọn ìlú mi blasphemy lábẹ́ bẹ́yìn ó ṣe jẹ́ omi tó kún ní ṣìnà ẹ jẹ́ kí n pè ní ṣìnà gédéǹgbé bẹ́yìn bá dá ọ̀ràn ṣìnà láwọn ìlú kan tí wọ́n ti ń lo sharia compliance àwọn sharia penal code lórí Nàìjíríà tẹ́ bá wo àwọn abẹ́ àwọn nǹkan kan àwọn òfin kan níbẹ̀ ó sọ di dandan lórí ẹni tí ó dá ọ̀ràn ṣìnà kí wọ́n ṣe kí ni o kí wọ́n lọ lè gba ẹ̀mí rẹ̀ eléyìí ò ṣiṣẹ́ ní gbogbo orí Nàìjíríà ṣùgbọ́n ó ṣiṣẹ́ láwọn ìlú kan lórí Nàìjíríà omi ìwò tó kún nínú àwọn ìtàn tó ṣe yí pé béèyàn bá dá ọ̀ràn lórí Nàìjíríà ó ṣeéṣe kí wọ́n ní pé kí ohun tóun kó fi ẹ̀mí ara rẹ̀ di ó ní ẹ̀sùn kan tí a mọ̀ sí ẹ̀sùn kan tí ó ní í ṣe pẹ̀lú igbó ẹ jẹ́ kí n pè ní igbó Indian hemp tí wọ́n bá mú yìn lórí Nàìjíríà yìí pé èèyàn ń gbin igbó Indian hemp láwọn circumstance kan wọ́n lè nígbà kan lọ lè pa ohun tóun eléyìí gẹ́gẹ́ bí nǹkan tá a rí kà nínú ìwé òfin kan tí a mọ̀ sí Indian Hemp Act of 1960 Indian Hemp Act of 1960 tí wọ́n bá fi lè mú yàn láwọn circumstances kan yìí pé òun tóun ó ń gbin igbó àbó ní nǹkan kan ṣe pẹ̀lú igbó gbíngbìn lórí Nàìjíríà wọ́n nìkan lọ sí kí ni kan lọ gba ẹ̀mí onítọ̀hún àwọn ẹ̀sùn yìí ló ṣe yí pé bí èèyàn bá ṣẹ̀wọ̀n lórí Nàìjíríà ìdájọ́ kú ni wọ́n ṣe fún tọ̀hún ó pọ̀ lọ́jà àǹtí rẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí tí máa láǹfààní láti kà lórí ètò yìí nítorí pé mo fẹ́ rí i pé mo dánu dúró lórí ẹ̀sùn tí a mọ̀ sí right to life pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ lórí Nàìjíríà tí ó lè fa ìdájọ́ ọkú léèyàn lórí mo fẹ́ rí i pé mo dúró lórí ẹ̀ ní ọ̀sẹ̀ yìí táwa bọ́ sórí àwọn àkòrí míì tó gbọ̀ngbọ̀n kí ló dé fà ní pé sẹ́mi pé ẹ̀mí tí a ní ó ṣe pàtàkì gan ẹ̀mí tá a ní ṣe pàtàkì gan tó bẹ́ẹ̀ gẹ́ tó ṣe yí pé bí kò bá sí ẹ̀mí lára gbogbo ohun tí à ń ṣe yìí a kàn ń tara wa jẹ lásán ni a ní rí i ṣe kó tó wá rí i pé màá dánu dúró lórí ètò lénìí àbí kó tó di ẹ̀ tó di pé màá lọ sí inú abala títí ìbéèrè àti ìdáhùn àwọn tí tó bá wà lórí Facebook wa ní dédé àkókò yìí tí wọ́n bá ti béèrè síbẹ̀ kó tó di pé màá lọ fi ìdáhùn sí àwọn ìbéèrè yìí mo ní ayọ̀ láti sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá ní èròǹgbà láti kọ́ iṣẹ́ ọwọ́ tí a mọ̀ sí fídíò editing kó kàn sí èmi gangan personally lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09034904883 àkọ́kọ́ nù. ẹ̀kejì ni pé bí ẹ bá fẹ́ ra data bundle eléyìí orí ọ̀yọ́ jẹ́
tí ẹ fẹ́ lò fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tẹ́ fẹ́ fi wo ẹ̀rọ ayélujára, mo fẹ́ kẹ́ ẹ máa kàn sí Offences. Àwọn ń ta dátà níbẹ̀, dátà wọn sì wà reliable. Ẹ lè kàn sí Offences lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07025714351 07025714351. Bákan náà, YORUBA Academy a nílò àwọn olùrànlọ́wọ́ tí yóò máa ṣe onígbọ̀wọ́ wa nínú àwọn ètò tí à ń ṣe yìí. Ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ wa, kẹ́ni bẹ́ẹ̀ kó kàn sí mi náà, kó kàn sí mi personally lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09034904883. Bákan náà, ẹni tó bá fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ tí a mọ̀ sí fídíò editing, bá ṣe máa ń ṣe fídíò editing, ẹ bá fẹ́ ṣe fídíò advert ni o, ẹ fẹ́ create fídíò ni o, ẹ ti record tẹ́lẹ̀ ni ẹ fẹ́ edit ni o, ẹ fẹ́ add gbogbo film trick tẹ́ máa ń wò nínú fíìmù, ẹni tó bá fẹ́ kọ́, tó bá fẹ́ mọ̀ bá ṣe máa ń ṣe, kó kàn sí mi gangan personally. Iṣẹ́ tèmi ń ṣe nù. Ẹni tó bá fẹ́ mọ̀, kó kàn sí mi gangan personally lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09034904883. Mo ti ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mò ń ṣe fún àwọn èèyàn tí wọ́n ní èròǹgbà láti mọ̀, eléyìí tí ó sì jẹ́ pé tí ẹ bá fẹ́yìn náà bá darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń kọ́, ẹ rí i pé rere ni Olúwa. Ẹ jẹ́ kí n wá wọ orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook lọ. Àwọn tí wọ́n ti kọ́mẹ̀ntì sí abẹ́ ètò yìí, ẹlòmíín tí ẹ̀ ń sọ́njọ́ kan yìí pé ṣé fídíò yìí sàmọ́ rìkọ́ọ̀dù ẹ̀ ni. À ń rìkọ́ọ̀dù rẹ̀ o, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí live and direct ni. Kódà n tí aago sọ ní ìsìn mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ní àyè, òun ni 19 minutes to 11, 10:41 ìlà aago sọ. Báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí 10:41 ìlà aago sọ, mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí. Tó bá ṣe yí pé mo rìkọ́ọ̀dù ẹ̀ ni, kò ní wà coherent. So ẹ jẹ́ kí n wá wo àwọn ìbéèrè tí ó ṣeé ṣe kí àwọn èèyàn ti béèrè ní abẹ́ fídíò yìí ní orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Kí n wá fi ìdáhùn sí sẹ́ẹ̀rí. Tó bá ṣe yí pé a ti rìkọ́ọ̀dù rẹ̀ kó tó di pé mò ń ṣe eléyìí ni, ọ̀rọ̀ yìí ò ní mọ̀ sọ̀rọ̀ jáde ní abẹ́ ìní. Ok, a rí èèyàn kan àbí méjì mẹ́ta tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síbí. Mákànjúọlá Abdulwasiu, Dr. Mákànjúọlá Abdulwasiu, mo dúpẹ́, mo mọ rírì yín. Dr. Mákànjúọlá Abdulwasiu, àwọn ni wọ́n jẹ́ ààrẹ fún àwa tí a jẹ́ gbogbo ọmọ Yorùbá pátápátá tó wà ní ilé ìkẹ́kọ̀ọ́ Yunifásitì ní sáà tó kọjá. Àwọn náà jẹ́ ààrẹ fún gbogbo wa, wọ́n sì tukọ̀ ètò náà dáadáa, kí Ọlọ́run bá wa ràn wọ́n lọ́wọ́. Kódà ó yà mí lẹ́nu, ó jọ mí lójú wípé ẹni tí ó ń kẹ́kọ̀ọ́ láti kọ́ ẹ̀kọ́, ẹni tó ń gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ ìwòsàn, ó tún wá jẹ́ òun tó tún wá ń ṣe irú àwọn nǹkan báwọn. Ẹ pé n tá a mọ̀ pẹ̀lú àwọn tó bá jẹ́ medical student ni pé wọn kì í ráyè, wọ́n máa ń live boring life, wọn kàn tiẹ̀ fi ń fẹ́ báyàn sí. Àwọn tó ń wá jẹ́ ní tó ń báyàn sí, wọ́n tún wá báyàn sí lásán, wọ́n tún wá jẹ́ ààrẹ fún gbogbo àwa tá a jẹ́ Yorùbá ní ilé ẹ̀kọ́ Yunifásitì ní Kano. Mo mọ rírì yín, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mo tún rí àtẹ̀jíṣẹ́ Mr. Ibrahim Abdulrahim. Àwọn ní pé good morning sir, a dúpẹ́ lọ́wọ́ yín. Good morning to you too sir, we are very grateful for the comment. A mọ rírì yín, a dúpẹ́ púpọ̀. Mo tún wá rí àtẹ̀jíṣẹ́ Imam Maliki Akewusola. Wọ́n ní for data bundle call this number. Báyìí pé nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan náà ni wọ́n tún bá mi kọ sí abẹ́ comment section. Mo really mọ rírì yín. Imam Maliki Akewusola, wọ́n jẹ́ nìkan tí ó jẹ́ onígbìyànjú. A jọ wà ní ilé ìkẹ́kọ̀ọ́ gboyè Yunifásitì Yunifásitì ní ààyè náà ni. Wọ́n dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ onígbìyànjú. Kí Ọlọ́run bá mi ṣe dáadáa fún àwọn náà. Ìyá yín ní tí mọ̀ dá mi dúró ní agbọn títí èdè Yorùbá fún títí dé àsìkò yìí ní èní títí di ọjọ́ mélòó tí èmi àti yín tí a tún wá pàdé lórí ètò yìí bákan náà, tí a sì mọ dára wa lẹ́kọ̀ọ́ lórí àwọn ẹ̀tọ́ tí ó ń kálukú wá ní lábẹ́
òfin orílẹ̀ Nàìjíríà kó tó di ìgbà náà tí a mọ̀ pàdé ẹ jẹ́ ká mọ̀ rí i pé à ń lo òfin o lógo Ọlọ́run èmi àtẹ̀yin a ní lùgbàdì òfin.